Good morning and lovers all over the world. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ ní gbogbo bí tẹ́tí wò mí. Lágbára Èdùmàrè, gbogbo wa la máa ṣoríire láyé, àjọlówó láyé, àjọlọ́lá láyé, àjọlọ́rọ̀ láyé, àrárọ̀ ìyá tù mí. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí n kọ́ wa ní iṣẹ́ kékeré kan. Ìgbà mi wà ó yẹ pé Ọlọ́run jẹ́ ká rógun àkóbá. Ìgbà mi wà tá bá rí pé à ń lọ, à ń bọ̀. Tí ẹ bá rí pé bìkọ́ ilé ayé kò a lè rí kó rí má jì nígbà míì, a lè rí kó rí má ṣe kí ni kó má jì. Most of wa kẹ̀ bó ṣe wà yẹn a máa fi ra wálẹ̀ tẹ́tẹ́rẹ́. Ẹni tó bá fẹ́ bá ẹ fà ẹlòmíì wà sí ó lè fẹ́ bá ẹ máa ṣe case lórí nǹkan tí ò ṣe tiẹ̀. Ẹlòmíì wà ó mọ̀ pé kí ni yìí kì í ṣe tòun o, àwa fẹ́ kó bá ẹ, a fẹ́ ṣe nǹkan oríṣiríṣi fi ẹ. Tó bá rí pé àbí níbi iṣẹ́ àwọn kan wà tó yẹ pé wọ́n fẹ́ rojọ́ mọ́ ẹ lẹ́sẹ̀, wọ́n lè ti gbé lọ sí panel, àwọn yẹn wọ́n fẹ́ interrogate ẹ, àwọn àbí ẹbí ọba ẹja wo ni àbí ọ̀ yálà ọ̀rọ̀ ẹ di ọ̀rọ̀ police station case. What you need to do tó bá rí pé ìwọ pẹ̀lú èèyàn ni àbí ìwọ pẹ̀lú anybody at all, ó bá jẹ́ pé àbí lẹ́dọ̀ ọba ní àbí lẹ́dọ̀ òjòyè àbí ní court àbí ní kíní custody or prison, what you need to do ó bá fẹ́ kéèsì yẹn kó dàrú, tó bá fẹ́ kó dàrú kéèsì yẹn ò ní lórí mọ́, kò ní nídìí. Kí ló máa ṣe ọmọ ìyá mi láàrín ló máa ṣe? Wà á lọ wá ẹja àrọ̀ kọ́ lélẹ́yìí o. Wà á wo àsìjẹ yẹn ló wà lórí kíní àsìjẹ ni, àsìjẹ la fi ń da kéèsì rú ni. Kí ló máa ṣe ọmọ ìyá mi, báwo ló ti fẹ́ ṣe é? Wà á mú ọjọ́ tó bá fẹ́ ṣe lo ọjọ́ tó bá fẹ́ lọ sí ibi kéèsì yẹn, bóyá ó fẹ́ lọ sí ibi kéèsì yẹn àbí yálà wọ́n ti ilẹ̀ ti pa, bí wọ́n ti tì ẹ́ mọ́lé. Àwọn èèyàn bá ẹ ṣe kíní yẹn á fi sórí ráìsì. Ẹni tó gbé wá fún ẹ ó lè sọ pé kó jẹ inú ẹ, ó lè jẹ, understand? Bò tó bá lè rí kíní yẹn jẹ, gbàgbé nípa ẹ, èèyàn lè bá ẹ ṣe kó gbé wá fún ẹ níbi tó bá wà. Báwo ló ti fẹ́ ṣe? Ẹ wo, tó bá jẹ́ pé ẹja ọ̀rọ̀ nílé yìí, wọ́n máa mú orí ẹ̀, á gé orí ẹ̀, á gé ìdí ẹ̀, á kun àárín ẹ̀ nínú kan orí ẹ̀. Wà á lọ sí ọ̀nà tí àwọn èèyàn gbà, wà á jùkọ́ síbí, wà á tó lọ síbí mi tó yẹ kó jìnà kó jẹ́ pé ọ̀nà yẹn ò lè jára wọn. Ó bá fẹ́ ju orí ẹ̀ dànù, wà ní ẹja tí ò lórí, tí ò ní rùn, kò ń rojú àyè gbẹ̀ lódù, wà á sọnù sí ọ̀nà. Wà á tó lọ sí ọ̀nà míì tó yẹ pé tó jìnà síra gan, tẹ́ pé ọ̀nà yẹn wò lè rìn, kó jẹ́ pé ó máa jára wọn. Wà á tó lọ mú mi ìdí ẹ̀, wà á tó lọ sọ́nù, wà ní ẹja tí ò lórí, tí ò ní rùn, kò ń rojú àyè gbẹ̀ lódù. Wà á mú àárín ẹ̀yẹn, wà á mú sínú wà á yọ ìfúnnú ẹ̀ dànù, wà á mú sínú pot tó fẹ́ fi ṣe àsìjẹ yẹn. Kí ló máa ṣe? Wà á wá mú ewé oríjì òòjọ́ ló dájú. Tó bá yẹ púpọ̀ orí tòòjọ́ tútù ó máa ṣiṣẹ́ pọ̀ tó máa ń lo gbígbẹ. Wà á mú ẹja yẹn, wà á mú ewé oríjì yẹn, wà á kó sórí lọ, wà á lọ pẹ̀lú ata àjọsìn. Kò níye, mo jẹ́ mẹ́sàn-án, ó yẹ kí ní gbójá òtẹ̀ bú sí, kò níye, ó máa ṣiṣẹ́. Tó bá ti wá lọ tán, tó bá ti wá lọ bá kúná, fà lé ẹja yẹn lórí. Ọmọ ìyá mi, fi epo sí, fi iyọ̀ sí, bá ti fi iyọ̀ sí, ọmọ ìyá mi gbé sórí iná kó lọ, kó sè é. Tó bá ti wá jiná, ọmọ ìyá mi kí ló máa ṣe? Tó bá ti wá jiná, jẹ́ kó tutù. Tó bá ti wá tutù, sọ sórí kan bá ti tutù, a kàn gbé dání ni. Wà á gbé dání, wà á ní ẹja tí ò lórí, tí ò ní rùn, kò rójú àyè gbẹ̀ lódò. Ẹja tí ò lórí, tí ò ní rùn, kò rójú àyè gbẹ̀ lódò. Ọ̀rọ̀ mi lágbájá tí ó wà ní tó lágbájá bá mi fà ní kíákíá, kó dàrú, kó má ṣe kíni, kó má ṣe lórí, kó má ṣe nídìí mọ́. Kí kéèsì náà kó dàrú ní kíákíá, kó dàrú ní kíákíá, kó dàrú wéwéré. Nítorí pé wéjì káyé fi tèmi jì mí o. Ọlọ́pàá ni, ẹ̀bá ni, òjòyè ni, ọkùnrin ni, tó bá tèmi kó dájì, wọ́n fi tèmi jì mí. Bọ̀ kì í ṣe torí ìwọ tó ń jalè tó fi bọ́ pa àbí kó pa ẹ̀ káàkiri kí mo tó ẹ̀ sọ. Torí ẹni tí ò mú wọ́n tó mẹ́sẹ̀, that's the reason mo fi sọ bẹ́ẹ̀. Àbí ìwọ bá kàn ní kékeré kọ́ kíní táyé bí àparọ́ mọ́ ẹ, àbí ní kéèsì ilẹ̀, àbí ní kíní kan táwọn fẹ́ fi wọ́n lágbá ẹ lójú. Torí tiẹ̀ mo ti tó ẹ̀ sọ. Because ẹlòmíì wà kò mọ anything. So ẹlòmíì kẹ̀kọ́ sọ wọn yẹn, ó lè rọjọ́ láti èyí lọ́jọ́ láti bàtì ẹ jẹ́.
iṣẹ́ tí mo sọ mo ṣe fún yẹn kò ní jẹta òní olórí tó wà níwájú ẹ̀yẹn olórí tó wà níwájú ẹ̀yẹn tí mo picture tó wà níwájú ẹ̀yẹn òní mo ṣe fún ní jẹta pàápàá ẹni tó ọ̀pọ̀ sáré parọ́ mọ́ ní bó ṣe parọ́ bẹ̀ tó parọ́ mọ́ wọ́n sáré lójú ẹsẹ̀ wọ́n sáré gbé lọ sí ẹsẹ̀ wọn wọ́n fẹ́ gba ilẹ̀ mọ́ lọ́wọ́ ọmọ ibo ni wọ́n fẹ́ gba ilẹ̀ mọ́ lọ́wọ́ ẹ̀rí pé Yorùbá lágbára gbàtí màá sáré pa mo kàn fún ní kíní yẹn kò jẹ́ ní pàápàá kéèsì yóò sáré kéèsì dàrú lójú ẹsẹ̀ wọ́n ti fi yàgé almost a month to 2 months sẹ́tìrì so mo folúwa lé mọ̀ mi bẹ̀rẹ̀ ló bá yẹ pé you are a government officers ó bá yẹ pé wọ́n fẹ́ o yẹ pé o ò ní bàjẹ́ lọ́wọ́ kí n ṣe pé o ní bàjẹ́ lọ́wọ́ kì í ṣe pé o kó ìjọba jẹ bó bá yẹ kó ìjọba jẹ ìpamọ́ ẹ so ó bá yẹ pé o ò ní wọ́n kó parọ́ mọ́ ẹ ṣe kí nìkan fún ẹ o bá ṣe ajẹ́ fún ẹ so o bá lè ṣe bẹ́ẹ̀ o bá lè ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá mi jẹ́ bó tó bá yẹ pé àwọn kan tó yẹ pé o ò sí ní àràjò wà ní àhámọ́ wọ́n lè ṣe wá fún ẹ ẹni tó ṣe wá fún ẹ yẹn ó lè jẹ lára ẹ ó máa ṣiṣẹ́ pa kòkòrò jẹ́ ní bó bá jẹ́ gbogbo ẹni tó bá bá ẹ jẹ lára kíní yẹn ó máa rí ìtúsílẹ̀ wọ́n lè wá sí wọ́n lè mú ẹran míì sẹ́gbẹ́ ẹgbẹ́ ara ẹgbẹ́ kíní yẹn o but wọ́n fún alára ẹ̀mí ṣọ̀ pé ó jẹjá yẹn wọ́n lè jẹjá yẹn ọmọ ìyá mi wà rí ìtúsílẹ̀ bó jẹ́ inú sẹ́ẹ̀lì wà rí ìtúsílẹ̀ tẹ́tìrí o tested and confirmed me ọmọ ìyá mi kò sí kọta mú alẹ́ yé kò sí kọta mú lọ́sọ̀run o ilé ayé ẹsẹ̀ bàtà mẹ́fà ni abalẹ̀ ayé ni ẹnìkan lónìí o ẹnìkan ló fi ọpọlọ rò lónìí ó lè pẹ́ ní òòrùn náà fún but ilé ayé ẹsẹ̀ bàtà mẹ́fà ni o àdúrà gbà ọ̀nà àlàfi gbogbo àwọn orúkọ mi náà kò yí padà babaláwo international ọmọ ìyá mi mo bẹ̀rẹ̀ wọn rọ ẹ this is my number 081-222-14891 that's my number God Almighty is going to continue to bless you ire o kankan.